Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ wa. Orúkọ mi ni Wálé Azeez. Mo jẹ́ ọ̀kan lára àwọn olùdánilẹ́kọ̀ọ́ ní ìkànnì yìí. Àwọn tí ó ṣe agbátẹrù ìkànnì tí a wà yìí ni Project Africa Movement. Ẹni láti máa kọ́ àwọn èèyàn ní èdè Yorùbá káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a kọ́ ní ọ̀sẹ̀ tó kọjá, a kọ́ nípa nǹkan tí a ń pè ní ìtàn àròsọ. Ṣùgbọ́n lénìí, ohun tí ó jẹ wá lógún jù ni àlọ́ onítàn Yorùbá. Kí ni wọ́n ń pè ní àlọ́? Kí ni ìtàn? Èyí tó yẹ pé a ti sọ síwájú tí gbogbo a ti mọ nǹkan tí a ń pè ní ìtàn. Pé nǹkan tó yẹ pé ó ṣojú ẹni tàbí èyí tí wọ́n sọ fún ni tí a wá ń sọ fún ẹlòmíràn, òun ni à ń pè ní ìtàn. Ṣùgbọ́n àlọ́, ohun tí àlọ́ ń ṣe ó ju ojú tí a fi ń wò lọ. Ìdí tí àwọn Yorùbá fi máa ń lo àlọ́ ni pé wọ́n máa ń fẹ́ kí àwùjọ wọn kó wà ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Wọn kì í fẹ́ kí hílàhílo tàbí ìbàlẹ̀ ọkàn kó wà ní àwùjọ wọn. Ìdí nìyí tí ó jẹ́ pé oríṣiríṣi àlọ́ ni wọ́n máa ń pa fún àwọn ọmọdé lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé, tí ó jẹ́ pé nígbà tí wọ́n bá ń pa àlọ́ yìí fún wọn, wọ́n máa jẹ́ kí wọ́n mọ irú ìwà tó yẹ kí wọ́n máa hù ní àwùjọ. Tí a bá tiẹ̀ wo àgbáyé báyìí, a rí pé ètò ààbò ti mẹ́hẹ. Àlọ́ yìí ni àwọn Yorùbá ń lò láti fi dẹ́kun ètò ààbò. Gbogbo nǹkan tó lè fa hílàhílo àti àìbalẹ̀ ọkàn láwùjọ. Ká má dènà pẹ́nu. Nígbà tí a ti mọ ohun tí a ń pè ní àlọ́, tí a dẹ̀ ti mọ ìtàn, tí a ti mọ nǹkan ojúṣe nǹkan tí wọ́n fi ṣe. Ẹ jẹ́ ká wo àlọ́ ọ̀kẹ́rẹ́, ìjàpá àti asín. Ọ̀kẹ́rẹ́ àti ìjàpá àti asín wọ́n jọ wà nílùú kan. Ṣùgbọ́n asín àti ọ̀kẹ́rẹ́ àwo títà ni wọ́n máa ń tà ní ọjà. Tí wọ́n bá ti gbé àwo yìí lọ sọ́jà, wọ́n á lọ tà á, wọ́n á tà, oníkálùkù á ta tiẹ̀. Ìjàpá gẹ́gẹ́ bí ẹni tí a mọ̀ sí ọlọ́gbọ́n ẹ̀wẹ́, níṣe ló máa ń tẹ̀lé ọ̀kẹ́rẹ́ nítorí pé ọ̀kẹ́rẹ́ máa ń fún jẹ, máa ń fún mu. Ìyẹn ni pé ó ń rírì bá gbà lọ́dọ̀ ọ̀kẹ́rẹ́. Èyí ló wá ṣokùnfà jẹ́ pé wàhálà kékeré kan ṣẹlẹ̀ láàrin ọ̀kẹ́rẹ́ àti asín. Àwọn méjèèjì bá bẹ̀rẹ̀ sí jà, tó ń lura wọn gidi débi pé àwọn èèyàn ń wò wọ́n. Ìgbà tí ìjàpá máa ń ṣe bó ṣe mú ikú mọ̀, bó ṣe ń dáàbò asín nìyẹn. Ó dáàbò asín débi pé asín mọ̀ pé a ti wá jẹ́. Kí ló dé pé èmi ni ìjàpá ń lù? Ó yẹ kó pín àwa méjèèjì yà. Èyí ló mú asín ó fi dọ́gbọ́n súnmọ́ ibi tí ìjàpá wà, ó sì gé ní imú jẹ. Ibi tó ti gé ní imú jẹ yìí, ìjàpá kò lè gbá mọ́ra mọ́. Ó bẹ̀rẹ̀ sí pariwo, asín bù mí nímú jẹ o, asín bù mí nímú jẹ o. Níbẹ̀ ló ti sọ ọ́ dorin. Ló sọ pé asín bù mí nímú jẹ, jó mi jó, ìjà ni mo wá là, jó mi jó, ẹ̀gbà mi lọ́wọ́ rẹ̀. Lóòótọ́ ni asín bù nímú jẹ. Ṣùgbọ́n ohun tó jẹ́ ká asín bù nímú jẹ ni pé ó kò tẹ̀lé ìlànà Yorùbá nígbà tí a bá fẹ́ yanjú aáwọ̀ láwùjọ. Nítorí pé tí a bá fẹ́ yanjú aáwọ̀ ẹni tó jàre, aáwọ̀ ẹni tó jẹ̀bi. Àìdá lẹ́bi lẹ́bi, àìdá láre láre. Ọgbọ́n ni Yorùbá fi máa ń ní, gẹ́gẹ́ bí òwe wá ní ọgbọ́n ni àgbàlagbà fi ń sá fún màálù. Ṣùgbọ́n nígbà tó yẹ pé ìjàpá ti fi ìfẹ́ hàn sí ọ̀kẹ́rẹ́, ó ti jẹ́ kí nǹkan wọ̀nyí kó láàyè. Ó ti jẹ́ kó láàyè débi pé inú fi bí ọ̀kẹ́rẹ́. Ìyẹn túmọ̀ pé láwùjọ nígbà tí èèyàn bíi méjì àbí mẹ́ta bá ń jà, ṣùgbọ́n tẹ́nìkan wá ṣe kí ni o tó ń gbè lẹ́yìn ẹnì kejì tí ò dájọ́ yẹn bó ṣe tọ́, a rí pé àbùkù ni ó máa bá wa àti pé aáwọ̀ tá a fẹ́ yanjú gan kò ní yanjú. Èyí ni àwọn Yorùbá ń lo àlọ́ fún. Àlọ́ yìí pọ̀, àlọ́ onítàn pọ̀ gan. Àìmọye àlọ́ tó yẹ pé ẹ̀kọ́ tá a sábẹ̀ kiri káwọn ọmọdé kọ́, òun ni bí a ti ń fọkàn balẹ̀, bí a ti ń dájọ́ òdodo, bí a ti ń sọ òtítọ́, àti pé bí a ti ń ṣe ìfaradà pẹ̀lú orí pípé. Àpẹẹrẹ àlọ́ mi ni ìjàpá àti àna rẹ̀. Ìjàpá fẹ́ ọmọ ìgbín. Ṣùgbọ́n ẹ mọ̀ pé ìjàpá
kò lápá iṣẹ́. Ìgbà tí ebi ń pa wọ́n, ó bẹ̀rẹ̀ sí lọ jí iṣu àna rẹ̀ wà. Ìgbà tí ìgbín bá tí ìgbín ká mú ìgbín á ìwọ ni owó á jí iṣu mi tí mo tún fún ọ lọ́mọ tí mo gbowó. Ó bá so mọ́lẹ̀ ní ojú ọ̀nà tó lọ sí ọjà. Àwọn èrò ní ọjà tí ń lọ tí ń bọ̀ gbogbo wọn ní Ìjàpá o ṣe yí ayé ò dá o, o ṣe yí kò dá o, o ṣe yí kò dá o títí ìgbà tí wọ́n lọ. Ṣùgbọ́n ìgbà tí wọ́n padà bọ̀ wọ́n rò pé ó yẹ kí àna ẹ̀ ti tú sílẹ̀, kò tú sílẹ̀, ó tún fi ilẹ̀ bẹ́ẹ̀ ni. Ìgbà táwọn èrò ọjà ń tọjà wọ́n tún bá Ìjàpá lórí ibi tó rọ̀gbọ̀kún tí wọ́n dé lókùn mọ́ ní kí ló dé. Ó yẹ kí àna rẹ̀ náà mọ̀ pé òun àti ìyá ọmọ ẹ̀ náà jọ ń jẹ oúnjẹ tí Ìjàpá jẹ tó ń jí ní oko ẹ̀. Wọ́n á ní èébú àlọ́ ń ta lọ, èébú àlọ́ ní ti Ìjàpá, àbọ̀ ní ti àna rẹ̀. So gẹ́gẹ́ bí àlàyé wa a rí pé àlọ́ Yorùbá wọ́n máa ń lò láti fi kọ́ ènìyàn ní ọgbọ́n, pàápàá jùlọ láti tán ìṣòro tó wà láwùjọ. Nítorí pé kì í ṣe pé àgbà ní Yorùbá ṣẹ̀ tún máa ń kọ́ ọmọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ni wọ́n ti máa ń kọ́ àwọn ọmọ wọn ní ẹ̀kọ́ tó yè kooro. Nítorí gbogbo ọ̀nà tí wọ́n fi ń kọ́ òun náà ní bí àlọ́ onítàn yìí, oríṣiríṣi àlọ́ pé kéèyàn má ṣe kíni, kéèyàn má jẹ oníwọ̀bìà, kéèyàn má jẹ ọlọ́kànjúà, kéèyàn má jẹ olè. A rí pé àlọ́ méjèèjì tá gbé yẹ̀wò yìí ó kọ́ wa pé gbogbo yóò tí a bá lè ṣe kí a ṣe kíni o, ká máa fi sùúrù ká sì máa dá ṣe ìdáríjì fún ẹni tó bá ṣẹ̀ wá. Bó tilẹ̀ jẹ́ pé àkọ́kọ́ sọ fún wa pé ẹni tó bá fẹ́ yanjú ọ̀rọ̀ àwùjọ kò ní fi síbì kan kó fi sí ibì kejì. Mo rò pé a rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ nínú ẹ̀kọ́ wa lónìí. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Wálé Azeez. A kí àwọn tó ṣe agbátẹrù ètò yìí Jálẹ̀jákò. A kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò. Tẹ́ bá ní ìbéèrè kan tàbí méjì ẹ kàn sí Palm Facilitators Group tí a mọ̀ sí Project Africa Movement. So nǹkan tẹ́ bá ní ẹ sọ síbẹ̀, so a lè dá yín ní a lè fún yín ní ìdáhùn tó bá yẹ. Ire o.